Èmi ò sí lórí Facebook lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ustaz sọ lẹ́ẹ̀kan ẹnìkan wá pè mí wọ́n ní báyìí mọ̀ ní ìṣẹ̀lẹ̀ kí ló dé wọn lọ́rọ̀ ajá wọ́n mọ̀ ti gbà bíi trend kódà èmi náà bá ní mo bá wò lóòótọ́ mo bá rí àwọn oríṣiríṣi dàkátírà wọ́n ń sọ̀rọ̀ lórí ajá gbogbo professors náà ń sọ̀rọ̀ lórí ajá àwọn àsàtìsáàtù náà ṣe kí ni kí wọ́n ló ṣẹlẹ̀ gangan báwo ló ṣe bẹ̀rẹ̀ náà mo pè ustaz mi tètè ríṣì wọn kó mọ̀ jẹ́ pé wọ́n tún ti húkú bàbá yìí mọ́bì kan. Alhamdulillah ọlọ́run ọba ń sọ fún wa ní ayal Qur'an Karim falillahi hujjatun damika. Gbogbo ọ̀rọ̀ tí yóò bá sọ láyé ẹ kọ́kọ́ fi ti Qur'an sẹ̀rí o. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹni tó bá fi ti Qur'an sẹ̀rí pé wọ́n wá ti ọ̀rọ̀ ọlọ́run dànù onítọ̀hún tó ń ti dàkátìrà rẹ̀ tó ń ti pòfẹ́sọ́ọ̀sì tí wọ́n lè kà ní wọ́n kọ̀mpútaráìsì ọpọlọ wọn ni kò lè ti tọ́lọ́run dànù. Ẹ wá wo gbogbo ohun tí kò wá ń wí láyé ó wá mú ọ̀rọ̀ ọlọ́run àwọn àgbẹ̀sẹ̀gbẹ̀ kan wọn ò wá tú àyà tó wí ọ̀rọ̀ yìí. Ẹ dákun ẹ tún padà lọ wò ó gbogbo tí wọ́n ń kà tán tù ní àwọn èyí sẹ́ni tí ń jajá àkórìíra ajá gẹ́gẹ́ bí ustaz wa ṣe wí. Àmọ́ ò ní débi kan kéèyàn mọ́ sọ ọ́. Àwọn èèyàn wá ń wo personality ẹni tí ń sọ̀rọ̀. Personality làwọn kan fi ń gba ọ̀rọ̀ lẹ́nu èèyàn. Wọ́n sì mọ̀ pé Ọlọ́run ní máa ń ṣe ọlá bó ṣe wù ú. Ẹ wo ohun tí Kùránì gbé wá fún wa ni láàrin bàbá àtọmọ. Ànábì Dàúdà ni bàbá. Ànábì Sùlèmánà lọ́mọ. Ìṣẹ̀lẹ̀ wá ń bẹ láàrin àwọn èèyàn méjì kan náà kò déwájú wọn. Wọ́n rojọ́ lọ wọ́n rojọ́ bọ̀. Ọlọ́run ní fàfàhàmnáhà Sùlèmánà. Ọmọ la wá fún ní àgbọ́yé ọ̀rọ̀ pé bọ́yì ni ọ ṣe wí báyìí ló lọ. Allahu Akbar. Yóò ti bàbá rẹ̀ lọ. Bàbá ju ọmọ lọ lọ́nà tó pọ̀. Nípa ti ìjánabi ni ó ju ọmọ rẹ̀ lọ. Nípa ti bàbá sọ́mọ ni ó jù lọ. Nípa ti experience of life ó jù lọ. Àmọ́ síbẹ̀síbẹ̀ bàbá gbà fọmọ. Allahu Akbar. Tó bá jẹ́ pé irú yẹn bá ń ṣẹlẹ̀ láàrin wa náà ni kò bá dáa. Àbá ti rí àwọn professors wa kán mọ kó síta báyìí. Ọ̀rọ̀ tẹ́ ẹ wí yìí bẹ́ẹ̀ ni àmọ́ wọ́n wò pé ẹnu ta ló ti jáde ta ló wí láti bo síbo. Yóò ná bí ike wo ló lọ.
sì ń ta fẹ́ mú bẹ́ẹ̀ o kùránì ló sọ̀rọ̀ o àwa kọ́ la sọ sẹ́yìn láyè gbọ́ kódà tẹ́lẹ́dẹ̀ ń bọ̀ àní ká máa jẹ lẹ́dẹ̀ o àmọ́rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Allahu Akbar. Ntí kùránì wí sùhù tàfàhù àbí ká ní ntí wọ́n ti programmed òun lókùtà nǹka ìwọ tó wà mọ́sálásí ṣé mo purọ́ ni ṣèbí tíra là á tẹ̀ síwájú ta ló kọ tíra àáfàá kan gbogbo òròrí tiẹ̀ tó kọ́ lẹ̀ làwọn ọmọ wa dà á lẹ̀ àwa ṣe tàfákùrù tí wọ́n rẹ̀ pé kí ló wí ṣé n tó wá kódà mo gbọ́dọ̀ professor analysis tó ń ṣe àbí comparison tí ń ṣe kò jọra wọn mo wá ní sòó ó yẹ kí bàbá yìí náà gba professor wọ́n ti ṣe kí ni the professor of Bible and Quran. Bẹ́ẹ̀ni, Allahu Akbar. Ya alal kitab. Mọ́ lọ bẹ̀ ọmọ àdìsí kan péré náà ló kù ṣẹ́jú kan àdìsí ni ọmọ wa. Ìṣẹ́jú mélòó ló kù? Tabarani fil kabir bi isnad jayyid an Abi Sharih al-Khuzai. Àdìsí kan tá a fẹ́ mú wá. Wọ́n ní ta ló gbà wá àbí kí ni Kùzáì kọ́ọ̀là kí ló wí. Kharaja alayna Rasulullah. Ó ní àwọn jókòó ń jọ kan Ànábì wa Muhammad wá jáde sáwọn. Sallallahu alayhi wa sallam. Faqala alaysa tashhaduna an la ilaha illallah wa anni Rasulullah. Ó ní alaysa tashhaduna an la ilaha illallah. Sẹ́yìn tẹ́ ẹ jókòó yìí ṣé ẹ gbà pé kò sí ọba kan àfọlọ́ọ̀ ni wọ́n béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀. wọ́n wá ní Rasulullah. wọ́n ní ya Rasulullah ìbàlẹ̀ àgbà pé kò sí ọba kan àfọlọ́ọ̀ kí ló á ń wí. Qala inna hadhal Qur'ana tarifun biyadillah. Ànábì wa sọ wọ́n pé ṣẹ́rí Kùránì tẹ́ gbé dání tarifun biyadillah. Ẹ má jẹ́ àtúbọ̀ tí wàá bá wọn. Allah. Tọ́rífù biyadillah. Òríjínà rẹ̀ biyadillah. Ọ̀dọ̀ náà ní bẹ́ẹ̀. Ṣẹ̀wárí ẹ̀dá rẹ̀. Wàtọ̀rífù bi aydikum. Ìtò wà lọ́dọ̀ Ọlọ́run wa ní kí àwọn màláìkà máa gbé wá. Káwọn bíbí Jùbìrìlù ṣe ń gbé wá ni. Wọ́n wá ń kọ́ lẹ̀. Àwọn sàábé wá ń kọ́ lẹ̀ lẹ́nu Ànábì wa Muhammad. Ìyẹn wá jẹ́ tọ́rí fún bí àìdínkù òun wá jẹ́ photocopy tí ń bẹ lọ́dọ̀ Allah. In tó wà nínú Kùránì yìí tẹ́ ẹ bá ti wú síta náà ló wà lọ́dọ̀ Allah. Tẹ̀síwájú. Fatamassaku bihi. In tí Kùránì bá ti wí fatamassaku bihi òun ni ẹ gbámú nẹ́fìsẹ̀rí. Fa innakum la tadillu. Tẹ́ bá ti wí tí Kùránì wí fàáyínà kún láǹtẹ̀dí lu ẹ̀ lè sọnù láéláé ẹ̀ ní sọ àsọ kánlẹ̀ ìtẹ́ bá wí báyìí wọ́n padà síbẹ̀ ni níjọ́ wo láti sọ̀rọ̀ ajá. Wọ́n ẹ̀sẹ̀ wá ń padà síbẹ̀ nísìn ẹ̀ tí rí nǹkan gbọ́ ìmí ẹ̀ nítorí àwọn ṣe mí láàánú ni pé gbogbo yìí tá a ti wí sẹ́yìn náà ìmọ̀ múlẹ̀ ọ̀kọ̀ọ̀kan tẹ́ ẹ bá tó bẹ̀ ẹ̀ gbọ́ àgbọ́yé ọmọ kéwù la jẹ́ àmọ́ tẹ́ ẹ bá tó bẹ̀ ẹ̀ mọ̀ múlẹ̀ ọ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá ní padà sí ń ta wí. Allahu Akbar. Ìkúnlẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ ẹ padà sí bá a ṣe wí nítorí pé àfìfẹ́ ẹnu sọ̀rọ̀ kí la fi ń sẹ̀rí fatamassaku ìní Kùránì nìlágbámú òun là ń tù òun lẹ̀ lè fi rí wa tì látijọ́ yìí. Ẹ rí àdìsí tẹni ká mọ kókì wọ́n ní ẹnìkan wá ó ní Ànábì jẹ́ pátá àbí kílẹ̀ mú pátá pupa. Al-Qur'ani látòkè délẹ̀ tó bá jẹ́ débi tí ó yin gẹ́. Al-Qur'ani látòkè délẹ̀ kò máa sọ̀rọ̀ kankan tó tóbi tó. Al-Qur'ani látòkè délẹ̀ kò sọ̀rọ̀ kan tí ó forí gbà. Bádìsí kan bàtà kó Kùránì ẹ̀jìnà sí kẹ́gbẹ́jú sí kọ́ńgà. Ẹ dákun torí Ọlọ́run.
ànábì tí wàá jí pátá pupa. Mo lóhùn sáwọn tó ṣáájú wa níbo ní wàá gbé làákàyè sí. wá jẹ́ pé àwa tá a dé nísìnyí láti ṣe wá ń gbogbo kínní yìí. ọlọ́mọ dojú ti wa. واعتصموا بحبل الله جميعا. àwọn ọ̀rọ̀ míì wà èyí ò mọ rẹ́rìn-ín àmọ́ nǹkan irú àwọn ọ̀rọ̀ yìí ó yẹ kó máa pààyàn lẹ́kún ni. Allahu Akbar. mẹ́ni tí wọ́n fi ń kùn ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àní ẹlòmíì tọ́jọ́ looking mirror fún wa ní díẹ̀ sí tó sì wà dọ́dọ̀ Allah tójú ànábì wa Muhammad lọ. àwọn èèyàn wá compile irọ́ lóríṣiríṣi máa ànábì lẹ́sẹ̀ a sì ń sọ látijọ́ ìpè àti Bukhari àti Muslim ẹ pè fún dialogue. Allah. wọ́n jápa. Al-Qur'ani ìwé. ṣé ń bẹnu pé àwọn pòfẹ́sọ̀ yìí wọn ọ̀gbọ́n tá à ń wí ni àwọn dọ́kítọ́rù yìí ṣé wọ́n pé wọ́n sí lórí social media ni. a tún challenge yín gbogbo ń táwí ẹ̀dá kan ẹja padà síbẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ẹ̀sìn tó bá yẹ kẹ́ ẹ ṣe ṣe lé wa lórí. àmọ́ wò nínú àní lajúlẹ̀ o gbogbo Bukhari Muslim yìí gbogbo àdìsí tí ò bá ti bá Kùránì lọ bẹ́ẹ̀ni ẹ ti dànù. ẹ ti iná sí kẹgbẹ́ jù sí gbó. Kùránì kan péré náà ni ẹ wo mùjàládá àtúntàn gbé wá fún Bukhari volumes Muslim volumes Ibn Majah volumes ọ̀rọ̀ mélòó lànàbí wa lò mélòó ló sọ ń gbèsè ayé rẹ̀ gan. Allah. ẹ mọ̀ ìjà fúra ń fake ìwọ tó ra gbogbo tíra yìí sílé àní o sún náà o tó bá dẹ̀ lè sún náà ọ̀gbà ládá àmọ́ èyí tó kàn bá Kùránì lọ níbẹ̀ mo mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí wà ń gbangba àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. tí ò bá rí bẹ́ẹ̀ ẹ pè fún challenge lórí gbogbo tá à ń wí bí ò bá rí bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. wọ́n jẹ́ pé pátá náà wá rántí. àfi pé ànábì ń wọlé tó obìnrin sùn ló la ilaha illallah muhammadu rasulullah. wọ́n á sọ wípé àwọn kinní kan àwọn n tó bá rí ọ wí ó kàn wá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. bẹ́ẹ̀ni ìwé Olúwa. ẹ jẹ́ agbọ́nà tó fi lẹ́ẹ̀kan náà. èyí tó fi ránṣẹ́ sí Muhammadu. ìwé òfin tó fi ṣètò ayé gbogbo wa. ẹ jẹ́ ká tẹ̀lé káyé wa ó lè tán. ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè dá. ẹgbẹ́ wọn tó fi lẹ́ẹ̀kan náà. ọlọ́run jẹ́ àrí àfàwọn àgbẹ̀. Àmín. èmi ò mọ tó sọ ń pa ẹlẹ́dẹ̀ o ìwọ̀n tó fẹ́ lọ mẹ́ o. irọ́ àná. àti ìlọrin mi ò mọ o. ọ̀rọ̀ ń bọ̀ lọ́rọ̀ ń bọ̀ lórí ẹ̀ mi ò mọ. iná àti náà kan fún bàbá wa. iná àti ẹnì kan kan sára. ọ̀sán ló rẹ̀ kọ́ náà. iná ṣe àná kọ̀ lọ́pọ̀. Àmín. ẹ̀yin ọ̀sán ọ̀pọ̀lẹ́ kan ewu gbogbo tó máa ń dùn mí ni pé alábòsí làwọn pípọ̀ ìtọ́gbọ̀nà ní àdìsọ́nà àjẹmọ́ yìí. alábòsí jíjàn. ẹjọ́ útúbà nẹ́bì. sallallahu alaihi wasallam. àárín àkọọ́lẹ̀ ẹyọ kan. àbí wọ́n èyí kan yé útúbà ṣé kí n kà ń kí anábì òkè jímọ̀ rí ni. orí ti ń kà. àkọọ́lẹ̀ wà wọn ló jí pátá. one. àárín yẹn túbọ̀ tún ní o. àárín bó ṣe ń tó àwọlé ọkọ̀ọ̀kan lóru mọ́jú tí kì í sùn. bẹ́ẹ̀ni. bó ṣe ń wẹ̀ àárí. bó ṣe ń bá ìyàwó ẹ̀ lò àárí. inú kọ̀rọ̀ nìyẹn o. ẹ̀mí gbọ́dọ̀ tà àárí lọ́yà fọ́pa lórí àárí. àwárí ó tún faṣọ yáwó gbàtẹ́bí ń pa. àárí yẹn. ẹ̀ náà ló jẹ gbèsè kú ni báwo lè rí bùn. ó jẹ wọn ló fa ogun yá oúnjẹ lọ́wọ́ kèfèrí lẹ́yìn tó wá kú tán àwọn aláṣẹ wa lọ gba aṣọ yẹn padà tá a bá san gbèsè. àkíkà ànábì Ọlọ́run
àgbàdì. wọ́n lè gbà ẹ́ wọlé wọ́n tún so tún dùn mọ́ ẹ lẹ́nu wọ́n tún yan fandafanda lé lórí. bàbá yóò jẹ gbèsè bá mi kúrò láyé àmín. ẹ̀yin ọmọ wà bá san tẹ́bi jànọ́bì kìí ṣe pé náà bẹ́ẹ̀ni. súnà wọn ni. ara súnà wọn ni awẹ́nu. àmọ́gbà ṣe ń túbà jímọ̀ sallallahu alaihi wasallam. fún ọdún mẹ́wàá àwárí ẹyọ kan lákọọ́lẹ̀ Allahu akbar. tó ṣe ní gbangba tó ṣe ní kàábà àárí ẹyọ kan wọ́n kó pamọ́ ni o pé ara nǹkan tó wà ń bẹ̀ ni pé kómi máa kí jímọ̀ ọwọ́ ayọ̀ dànù ẹni ẹ̀gbẹ́sí là ń ka yìí wọ́n ní jímọ̀ ò ṣe dandan fóbìnrin àwọn yẹn dè gbà wọlé wọ́n sọ débi pé ìrun ìdì tí ò ní àkọọ́lẹ̀ rárá wọ́n gbọ́dọ̀ débẹ̀ wọ́n là kó máa ṣe nǹkan oṣù ayédègbà yẹn wọlé kútúbọ̀ ẹ̀kọ́ lọ́dún ọlọ́sọ̀ọ̀sẹ̀ wọn ní ìdí ẹ̀ obìnrin dègbà yẹn náà wọlé pé bẹ́ẹ̀ ni gbàtọ́ oníkan ṣe abẹ́ imagine wọ́n ní ká aṣọ obìnrin máa wọlé kó máa kó tọ̀ kó máa kó gbẹ́ àwọn màláíkà wọn máa rà fọ́. àwọn oníṣẹ́ mi jọ máa fọṣọ lọ ẹ̀rọ mẹtálítì wèrè àdègbà yẹn wọlé àdèfí fún àwọn onímọ̀ ẹ̀sìn rẹ̀ ìmọ̀ ló làdínì. pẹ̀lú ọgbọ́n ògbẹ́ náà fi ń dè wá mọ́lẹ̀ náà fi ń gbá wa náà fi ń sọ wá de irú wọn. wọ́n fi sọ àdá àwọn àfọ onílàákàyè sọ ẹ àwọn alága ẹ sọ pé alọ́rọ̀ ajá yìí ṣé mo kò wọ àáfàá tí mo pé tí mo kà kú àáfàá. wọ́n sáfù sọ. mo wá rí i tó ń sọ pé yé ibi bẹ́ẹ̀ ṣe rí rèé. wọ́n sáfù sọ ní sà. wọ́n sá fún jọ̀mọ́ ni bí a ti gbọ́ ọ̀rẹ́ gbó kọbú ọ̀rẹ́ pé ẹyin tá a ti ní kò rí bẹ́ẹ̀ àwọn ọmọ kan rándanrandan àwọn nìyẹn o lẹ́nu wọn. wọ́n wá gbé e jáde àwọn túbí tí wọn. àwọn tó bí lẹ́nu wọn. la ilaha illallah wọ́n rí àṣẹ ìṣẹ́jọ́ bẹ̀rẹ̀ ni o bẹ́ẹ̀ nígbà kùránì. ọlọ́run a máa lékún dáadé ìsìn bámbám ẹ gba kùránì. torí kùránì lọ́rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ni. wọn là kókó tí ò ní àbùlà tí ò ní dọ̀ yìí fù. àdìsí ṣe wá yìí ṣáàlà náà gbọ́dọ̀ yí pátá ẹ kà yẹn lórí ìrun. ṣé bẹ́ẹ̀ ká ìkẹrẹ ẹ̀ka lè rùn irọ́ o kọ́ kà tó wà lẹ́kì. kọ́ ká lè rùn kéèyàn lanu pa àkóso pé àdìsí àti kùránì bá kan náà ló ṣe rí a lè lókè ká lórí ìrun gbà yẹn lẹ́yìn fásitì kọ́ọ̀lù sọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀ ká lórí ìrun tó bá wọlé. àwọn tó ní ń gbọ́ wọn nílà ń ká yìí wọ́n máa fi jọ pé àfọ àkílẹ̀ ń sọ sheik mashallah agbàrún lórí irọ́ dọ́kítọ́rù wẹ́nu. lórí tó ti gbá sí wọn lọ́pọlọ. tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm